Ibi ni wọ́n ń pè ní point of no return. Ìtumọ̀ ní Yorùbá ni ibi àrèmábọ̀. Orúkọ mi ni Abíọ́dún Omafa. Ibi ni wọ́n ń pè ní point of no return. Ìtumọ̀ ní Yorùbá ni ibi àrèmábọ̀. Ibi tí wọ́n ti kó àwọn bàbá wa lẹ́rú ńjọ́ sí rèé. Tá máa ń kó wọn gbà, wọ́n bá ti kó wọn lẹ́rú. Wọ́n bá ti kó wọn Hrm Badagry. Wọ́n kó wọn wá sí island yìí níbi àárín òkun àti ọ̀sà. Wọ́n bá ti ń kó wọn bọ̀ láti etí ọ̀sà yẹn, ọ̀nà yẹn náà máa gbà tóóró wá dé etí òkun yìí. Wọ́n bá ti dé etí òkun yìí, òun ni wọ́n ń pè ní ibi tí ènìyàn dé tí kì í bojú wẹ̀yìn, ibi àrèmábọ̀. So láti wá kó wọn débi, ṣé wọ́n kó wọn lọ lóyìnbó ni? Wọ́n bá ti dé ìbàyìí, ẹ máa rí pílà méjì wọ̀nyí. Òun ni ààlà láàárín ìlú òyìnbó àti Áfíríkà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtàn. Wọ́n bá ti cross pílà yìí sí òdì kejì. Wọ́n ti wà ní ibi tó ń kó wọn lọ already. So láti ibẹ̀ yẹn wọ́n mú wọn dé tí òkun, ibi tó ti máa wọnú ọkọ̀ kékeré tó máa kó wọn lọ sínú ọkọ̀ ńlá tí wọ́n gbé sí orí òkun lọ́hùn yẹn. Wọ́n bá dẹ̀ ti kó wọn tán, ọkọ̀ yẹn máa lọ síbi tí wọ́n kó wọn lọ. Ó di gbére. Iṣẹ́ wo ni wọ́n lọ ń fi àwọn tí wọ́n kó ń gbà náà ṣe? Wọ́n máa wá Badagry. Wọn kì í ra ẹrú Badagry náà tẹ́lẹ̀. Wọ́n máa ń ṣe pàṣípàrọ̀. Bọ̀ táwọn bá ti wá lọ sílùú òyìnbó, wọ́n bá ti lọ síbi tí wọ́n ti wá, wọ́n máa ń ta ẹrú lójú ọ̀nà nílùú wọn lọ́hùn yẹn. So díẹ̀ tó bá kù nínú ọkọ̀ wọn, wọ́n á kó wọn lọ sílùú wọn. Wọ́n máa lọ kó rèké, ṣe àwọn iṣẹ́ onírúurú fún wọn lọ́hùn yẹn. Báwo ni bí ṣe wá tún di tuntun báyìí tó rà gbọ́nù tàn pé bambú ló wà níbí tẹ́lẹ̀? Òótọ́ ni. Bọ̀ nípa àwọn àyípadà díẹ̀díẹ̀ tó ṣẹlẹ̀ sékòó. So ìjọba Èkó fẹ́ láti tún jẹ́ kí ìbàyí tún kó fẹjú díẹ̀, kó dùn wò, bẹ́ẹ̀ ni, kó dùn wò. Tí wọ́n bá wá kó wọn gba bíi pílà tí ẹ sọ lẹ́ẹ̀kan, ṣé wọ́n kó wọn wọnú ọkọ̀ ojú omi ni láti kó wọn lọ sí ìlú òyìnbó àbí òní? Wọ́n bá ti gba àárín pílà méjì yẹn dé etí òkun, wọ́n kó wọn dé etí òkun, wọ́n dá wọn dúró síbẹ̀ yẹn, wọ́n máa kó wọn díẹ̀díẹ̀ sínú ọkọ̀ kékeré tó wọ́n máa kó wọn lọ sínú ọkọ̀ ńlá tí wọ́n
gbé sórí òkun lọ́hùn yẹn wọ́n bá jẹ́ kó gbọ́n sínú ẹ̀ wọ́n wà wọn lọ. ìhẹ́rọ̀ sanbogo èhó ń àtọ́wé nù àwíyàtè sanbogo àtọ́wé nù àwíyàtè Akran sanbogo èhó ń àtọ́wé nù àwíyàtè ńlọ sanbogo àtọ́wé nù àwíyàtè àwa nu ẹ̀mẹ́ tọrọ wa yawa nu ẹ̀mẹ́ tọrọ wa nọgbére hanja hanjẹ tọgbẹ tọrọ wa yedọ ajibi mẹtrankun sanbogo àtọ́wé nù àwíyàtè awe awe awe. Orúkọ mi ni the Hrm Akran mẹ́nu tó yí the Hrm Akran mẹ́nu tó yí. Orúkọ tó wá ṣe pàtàkì ni Akran of Badagry. Tí wàá ń gbọ́ Akran, gbogbo àwọn ọba tó ti jẹ kọjá ló ń jẹ́ Akran, ṣùgbọ́n gbogbo wọn ló ní orúkọ tí wọ́n tún máa ń jẹ́ tá máa fi mọ̀ pé ẹni báyìí ló joyè yìí. Orúkọ wa ní àkọ́kọ́ òun ni gbáàgì. Ìgbà tí à ń pè wọ́n pé gbáàgì gbáàgì ni àwọn àjòjì wọ́n sọ pé àgbádárìgì. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.